gbogbo wọn wá wo aṣọ àsíá Nàìjíríà, gbogbo aṣọ àsíá Nàìjíríà yẹn ni ẹ̀jẹ̀ wà. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa. Ẹ káàbọ̀ sí orí Òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa. Tẹ́yin náà bá wò ẹ fi kọ́gbọ́n, àwa náà á wò a ó fi kọ́gbọ́n. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment sí orí Òjíṣẹ́ TV, pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí Òjíṣẹ́ TV. Ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí? Ara ọ̀tọ̀ ni ó lágbára. Mo fẹ́ kẹ́yin náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí. Ó yá, ẹ wá lọ wò. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, Olúwa ní kí n sọ fún yín ní ọdún 2024 ní 4 second tour ẹ máa béèrè àánú Joshua. Gbogbo ìlú tẹ́ bá ti fẹsẹ̀, tẹ́ bá ti lọ, ẹ mẹ́sọ̀ pé ẹ tẹ̀lẹ̀, ẹ fẹsẹ̀ tẹ̀lẹ̀, ẹ béèrè àánú ibikíbi tẹ́sẹ̀ mi bá tẹ̀, Olúwa gbà fún mi. Àánú ibikíbi tán bá ti gbóhùn mi, Olúwa gbà fún mi. Ẹ béèrè àánú Joshua, àánú ibikíbi tí ẹsẹ̀ mi bá tẹ̀ láyé, Olúwa gbà fún mi. Ẹ sọ fún àwọn ọmọ yín, ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì yóò dọ́dọ̀ àwọn ọmọ yín pé àánú ibikíbi táwọn ọmọ mi bá tẹ̀, tọkọ mi tẹ̀, táyà bí ayé gbé wọn wọnú court, tá gbé wọn wọnú sẹ́ẹ̀, bàbá ti ń débẹ̀, àánú tí yóò gbé wọn jáde yóò sọ̀rọ̀. Àfi ká má fẹsẹ̀ wọn tẹ̀lẹ̀ ni. Bí ẹ bá lọ travel ibikíbi, ẹ fẹ́ lọ gba visa yín, ẹ fẹ́ lọ ṣe ìwé ẹ kọ́kọ́ mú ẹsẹ̀ yín kẹlẹ̀ pé Olúwa, ibi mò ń lọ yìí, o ti sọ wípé 2024 àánú ibikíbi tẹ́sẹ̀ mi bá tẹ̀, ìwọ yóò gbà fún mi. Ẹ wá 4 second thought ẹ ṣe ní gbogbo ọdún 2024 kí ẹ wá wo ohun tọ́lọ́run fẹ́ mú jáde. Àdàbí o tọ́lọ́run ò bára mi ṣe, that is iṣẹ́ Olúwa generally fún gbogbo àwọn àyànfẹ́. Ẹ bá mi pín mẹ́sẹ̀gì àánú mẹ́ta, àánú àdìtú mẹ́ta àwọn ọmọ Ọlọ́run. Àánú tí ẹ máa lò fún 2024 òun ni àánú ibikíbi tẹ́sẹ̀ wá bá tẹ̀, àánú Joshua. So Olúwa yóò wà pẹ̀lú wa. Mò ń sọ fún wa, bí ẹnikẹ́ni bá fẹ́ bá mi sọ̀rọ̀ 08238030562. Ẹ wá gbọ́ iṣẹ́ Nàìjíríà àti àkíyèsí ọ̀rọ̀ ìjọ Àpọ́sù ti Kristi. Mo fẹ́ bá bàbá wa Ọládélé, mo fẹ́ pe àkíyèsí bàbá wa Ọládélé sí ìkankan, mo fẹ́ pe àkíyèsí bàbá Ìskáyà sí ìkankan, mo fẹ́ pe àkíyèsí bàbá Jẹ́gẹ́dẹ́, wòlíì Jẹ́gẹ́dẹ́ àgọ́ àdúrà sí ìkankan, mo fẹ́ pe àkíyèsí ẹ̀gbọ́n mi wòlíì Alọ́ sí àkíyèsí ìkankan, mo fẹ́ pe àkíyèsí bàbá wa Fúnṣọ́ Àkàndé sí ìkankan, mo fẹ́ pe àkíyèsí bàbá wa Táíwò Òjó sí ìkankan, mo fẹ́ pe àkíyèsí bàbá wa tó jẹ́ alága ní Ìpẹ̀tù Ìjẹ̀ṣà báyìí, Samson Afúyẹ́ sí ìkankan, mo sì fẹ́ pe àkíyèsí bàbá Ẹyẹ bí Ọ̀kín sí ìkankan, mo fẹ́ pe àkíyèsí gbogbo àwọn ọmọ CAC sí ìkankan. Ní ti iṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, number 1, mo rí èrè gbogbo àwọn tó ti jẹ oyè tán ti di ààrẹ ní Nàìjíríà, both military and civilian. Èrè gbogbo wọn wà ní orí ojú ọ̀nà. Olúwa gbé mi débẹ̀ o. Gbogbo wọn wá wo aṣọ àsíá Nàìjíríà. Gbogbo aṣọ àsíá Nàìjíríà yẹn ni ẹ̀jẹ̀ wà. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ tó wà lára aṣọ ti èrè Tinubu, ẹ̀jẹ̀ yẹn pọ́n ju gbogbo wọn lọ. Ó pọ́n kanlẹ̀, ó di red. Mo wá béèrè kí ni ìtumọ̀ aṣọ àwọn olórí tó ti ṣèjọba àti aṣọ Nàìjíríà tó wà lọ́rùn wa àti ẹ̀jẹ̀ tí Tinubu tó pọ̀. Olúwa àwọn ọmọ ogun sọ fún mi pé kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí a dìde àdúrà. Ìjọba Tinubu yóò fi irú èèyàn tí ẹ̀mí tán àti ìfisòfò rí kí ìjọba Nàìjíríà, it will be the first government tó máa wé ìṣẹ̀mí Nàìjíríà jù tí ẹ̀jẹ̀ dẹ̀ máa sàn jù.
ọba àwọn bá sọ yẹn fún mi o. Àwọn èèyàn lè criticize mi o, wọ́n lè bú mi, wọ́n lè ní àwọn wòlíì kan lè ní a máa pè Olúwa ní kó má ṣàsọtẹ́lẹ̀ mọ́. Àwọn Tòbáyà àti Sábálátì, àwọn wòlíì míì lákùrẹ́, míì ní Èkó, míì lábùjá, míì ní abúrọ̀dù pé Olúwa ní kí n dákẹ́ àsọtẹ́lẹ̀ pé kí n má sọ mọ́. Àwọn Tòbáyà àti Sábálátì. Àwọn míì náà lè sọ wípé eléyìí tá a máa fi ṣàsọtẹ́lẹ̀ ká máa gbàdúrà. Àsọtẹ́lẹ̀ dúró láyọ̀tọ̀, àdúrà dúró láyọ̀tọ̀, ọ̀rọ̀ Ọlọ́run dúró láyọ̀tọ̀. Nínú Bíbélì, tó bá bá ìfẹ́ Ọlọ́run mọ́ ẹ, ìkankan t'Olúwa lè sọ ni pé àsọtẹ́lẹ̀ tí ìbá ti ṣe ìfẹ́ Ọlọ́run, èké àsọtẹ́lẹ̀ ká má sọ. Bọ̀tí pé wòlíì kan sọ pé Ọlọ́run ní ká dá àsọtẹ́lẹ̀ dúró instead of ká máa gbàdúrà, orí burúkú ni. Àwọn tí Ọlọ́run ti fi ilẹ̀ ló lè sọ bẹ́ẹ̀. Kò sí ẹnikẹ́ni, Bíbélì sọ pé ìran tí wòlíì ò bá sí, ìran yẹn á yapa ni. So ìkan àkọ́kọ́, wọ́n lè bú mi, wọ́n lè gàn mí, kò kàn mí. Ní ìbéèrè kankan nínú ìrìnàjò ìgbàgbọ́ kí n délé ni. Àsọtẹ́lẹ̀ àkọ́kọ́ nìyẹn o. Olúwa ní kí gbogbo wa dìde o. Mi ò fi ìran mi, àsọtẹ́lẹ̀ mi dẹ́rùn báyé o. Olúwa ní kí gbogbo wa dìde. Ìjọba yìí ni yóò ta ẹ̀jẹ̀ sílẹ̀ tó pọ̀ jù láyé. Ẹ lọ kọ́lẹ̀. Ṣùgbọ́n tá a bá dìde, tá a bá gbàdúrà, kò sí ìtàdúrà ò lè ṣe o. Number 2, mo rí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣọ̀fọ̀ akọni méjì ní 2024. Wọ́n ṣọ̀fọ̀ akọni méjì. Even Christianity wà nú ẹ̀. But lórílẹ̀-èdè akọni làwọn méjèèjì. Ẹ jẹ́ á gbàdúrà k'Ọlọ́run ó yí ìmọ̀ yẹn dànù. Number 3, ẹ gbọ́ mi dáadáa. Number 3, mo rí ọba ìlú Ìbàdàn àti igbákejì ẹ̀, gómìnà àná Àlàó Akálà, gómìnà àná tó jẹ́ igbákejì ẹ̀ tí wọ́n jọ wà bẹ́ẹ̀ ní ìsìn. Àwọn méjèèjì ní ìdàdúrà ní 2024 o. Gidi ni o, ká gbàdúrà o. Number 4, yàtọ̀ sọ́ba ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́, àjálù ńlá kan wà nílẹ̀ Yorùbá o ní 2024 o. Mo rí ère Odùduwà tó mì pẹ̀lú ìjì ńlá tó dẹ̀ sọrí dó báyìí. Mi ì mọ tí ó ṣẹlẹ̀ sí ìjọba ilẹ̀ Yorùbá nílẹ̀ àwọn àyànfẹ́ ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n mo rí ó mì kí ère Odùduwà yẹn gbígbígbígbí, ó dẹ̀ sórí sọ báyìí. Kò tí ì gbórí dúró ká tó gba ìran ẹ lọ́wọ́ mi. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ á gbàdúrà. Àjálù ńlá kan náà tún wà ilẹ̀ Yorùbá o. That is number 3. Number 4, mi ò mọ̀. Mo rí agbádá ńlá tí wọ́n kọ gómìnà sí o ní 2024, especially ní Òkè Ọya àbí. Ẹ tún gbàdúrà fún gómìnà mìíràn o, kí orílẹ̀-èdè má tún ṣòfò gómìnà. Ìran yìí Ọlọ́run ní jẹ́ ó ṣẹ o. Alágbára mo bẹ̀bẹ̀ ni o, ṣùgbọ́n mo rí o kí ẹ lè kọ́ sílẹ̀, kẹ́ lè mọ̀, ká lè jọ gbàdúrà kí ìran búburú má wá sí ìmúṣẹ. Number 4, ní 2024, Senate President Akpabio ó máa wọnú ewu ńlá kan o. Àwọn tí a bá gbàdúrà fún, ọdún yẹn máa ó máa mì. Mo sọ ti Wike fún yín pé mo rí pé ìjọba aṣọ òṣèlú ya lọ́rùn ẹ̀. Mo sọ a lot of things. Mo sọ ti ìṣẹ̀lẹ̀ tẹ́ ní September, ogun tó ṣẹlẹ̀ ní Israel àti àwọn àgbègbè ẹ̀ o, pé Olúwa ní àwọn tó ń pè èèyàn lọ sẹ́ẹ̀ pé ó máa ti ọ̀run wọn o nípa ogun. Mo sọ àjálù àgbáyé tó affect gbogbo yẹn. Mo sọ ti bàbá wa àyànfẹ́ Akérédolú o. Mo ní mo rí Àkúrẹ́ pé ó ṣọ̀fọ̀ ojú ọ̀run. Mo sọ fún wa o, bọ́tì criticize mi kò kàn mí o, bọ́tì èmi máa sọ ọkàn Ọlọ́run fún wa. Ádà ẹ gbà mí gbọ́ o, ẹ gbà mí gbọ́, mo ti jẹ́ iṣẹ́ Olúwa. Mo mọ̀ pé ogun mẹ́ta ni ọmọ Ọlọ́run àwọn olódodo máa ń jà.
àtàyànfẹ́, ogun ọ̀tẹ̀, ogun ìbanilórúkọjẹ́, ogun rìkíṣí àti ogun ìkọ̀sílẹ̀. Mo ti gbà yẹn tẹ́lẹ̀, mo ti mọ̀ nínú Olúwa. Thank you. Ìyẹn ní ti 2024 ní ti Senate President. Bí mo ti sọ ti gómìnà fún wa o, ní eléyìí ẹ gbọ́ o, mo rí ojú ọ̀run rọ òjò pọ̀ ní gbogbo àgbáyé. Ojú ọ̀run yẹn rọ òjò, bọ̀ bójò yẹn bá ti kan là wá di abẹ́rẹ́, a máa gún àwọn èèyàn lára abẹ́rẹ́. Olúwa, kí ni òjò tó tún di abẹ́rẹ́? Olúwa wí pé tá a bá gbàdúrà dáadáa ní 2024, ìnira tá a rírun rẹ̀ rí lágbàáyé yóò ṣẹlẹ̀. Ìnira yẹn yóò pọ̀, ẹ lọ kọ́lẹ̀ o, bọ̀tì lágbára Ọlọ́run, àánú máa sọ̀ lórí àwọn ọmọ Ọlọ́run o. Fọ́nálé, mo rí ọ̀fọ̀ má ní ìgbàgbé kan o, aṣọ dídún tó fojú ọ̀run, Aso Rock. Olúwa sọ fún mi pé Nàìjíríà, ìjọba Nàìjíríà yìí, mi ò sọ pé inú Aso Rock o, bọ̀ ìjọba Nàìjíríà yóò ṣe ọ̀fọ̀ burúkú kan ní orílẹ̀-èdè. Tá a bá múra sí àdúrà, ká dúró, ká gbàdúrà, ká dẹ̀ yí padà. Ní ìparí, ọba àwọn bá sọ fún mi pé ikú aláboyún á fẹ́ pọ̀. Àmì méjì mo rí lójú ọ̀run, àmì ikú aláboyún, àmì ẹ̀fọ́rí. Olúwa ní ká fi gbàdúrà kó má ṣẹlẹ̀ lórílẹ̀-èdè àti gbogbo àwọn ọmọ wa tó wà ní abroad káàkiri ayé. Finally, Olúwa, gbogbo ohun tí mo rí yìí, kí làwọn àyànfẹ́ lè lò gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ tí gbogbo ìjì yìí ò ní fi ṣẹlẹ̀ fún wa, tí àwọn ọmọ Ọlọ́run ò ní fi pín nínú wàhálà. Ọba àwọn bá ní kólúkúlùkù ra Bíbélì, ká fi Bíbélì titun ká fi gbàdúrà fún ọjọ́ 12 àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ ọdún 2024. Bó jẹ́ 2 minutes, bó jẹ́ 3, kò kan ti gbàgbọ́, kò kan ti mùsùlùmí, kò kan ẹnìkankan, ẹnikẹ́ni ló lè ṣe, kó ṣàjẹ́ Bíbélì pé ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo ní ààbò tó lè dájú lórí wa ní 2024, ló lè mú wa la ọdún yẹn já láì séwu. Ẹ dẹ̀ gbàdúrà fẹ́mi náà. Mo rí àwòrán mi pín sí méjì, ṣùgbọ́n mi ò ní sọ ju bẹ́ẹ̀ yẹn. Ẹ gbàdúrà kí Ọlọ́run jọ kó mú mi ìrìnàjò ọdún yẹn, kó fún mi lórí ọ̀fẹ́ èyí tó ti fún mi lọ. Mi ò tún lè sọ ju bẹ́ẹ̀. Ẹ gbàdúrà fún mi, k'Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Thank you. Eléyìí ti iṣẹ́ orílẹ̀-èdè. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fẹ́ kẹ́ ẹ bá mi pín mẹ́sẹ̀gì ti CAC yìí. Ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ o. Ẹ̀ṣẹ̀ tí CAC ní mo ṣẹ̀ àwọn. Èkíní, CAC ìjọ mi jọ ìjọ ẹ̀mí. Ìjọ tí àwọn bàbá wa dá ilẹ̀ láti fi pọ̀ṣù ayérayé, láti fi kó àwọn èèyàn dé ọ̀run. Ṣùgbọ́n ní ìsín, àwọn bàbá wa wá ń lo ìjọ yẹn láti fi méèkì síwájú. Ẹgbọ́n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bàbá Ẹ̀sọ̀ Ọládélé, ó lóun fẹ́, òun àti bàbá Ẹ̀skáyà, wọ́n láwọn ní ọ̀. Bàbá eléyìí tó lọ ó ṣe 100 years. Ẹ̀sọ̀ Ọládélé tó débẹ̀, ó lóun fẹ́ ṣe sẹ́ńsọ̀ láti fi lè kó owó. Torí wọ́n sọ pé wọ́n ti ṣe gbogbo ètò yẹn. Mo dákẹ́ láti gbọ́ yìí. Èwo ni ti sẹ́ńsọ̀ nínú iṣẹ́ Olúwa? Look at this. This is number 1. Tí àwọn bàbá wa ṣe, àwọn fẹ́ ṣe sẹ́ńsọ̀ tá a dẹ̀ fẹ́ ṣe nísìn, ó torí owó ni. Bàbá Ọládélé tó dẹ̀ fẹ́ ṣe sẹ́ńsọ̀ pẹ̀lú bàbá Ẹ̀skáyà yìí tá fẹ́ ṣe ìka ènìyàn. A máa ṣèkànìyàn ti Nàìjíríà, a tó ṣèkànìyàn ti CAC. Bàbá Ọládélé tán dẹ̀ fẹ́ ṣe sẹ́ńsọ̀ yìí, wọ́n gbàgbé pé 85% ìjọ yìí olùdásílẹ̀ ló ní. Olùdásílẹ̀ ti gba ìjọ lọ́wọ́ CAC gangan. Àwọn èèyàn tẹ̀dẹ̀ rí ní congregation wa CAC Ogunléndé ló ṣọ́ọ̀ṣì alọ́ àwọn ará ìta ni. Tí o bá rí èèyàn tó pọ̀ ní ìjọ bàbá Táíwò Òjó Ọ̀dẹ̀skáyà, ará ìta ni o. CAC tó bá rí àwọn èèyàn tó pọ̀ ní congregation wa lọ́dọ̀ Jẹ́gẹ́dẹ́, àwọn outside people ni.
àwọn tó bá ìṣẹ́gun wá àwọn tó bá ìdáǹdè wá wọ́n ẹ̀ sọ ọmọ ìjọ o àwọn yẹn la fẹ́ ṣe sẹ́ńsọ rẹ̀ fún. That is number 1. Number 2, ní ọdọọdún gbogbo alága gbogbo ààrẹ wa ló máa ṣèǹjì constitution tí ẹ̀sọ́ Ọládélé fẹ́ ṣèǹjì tó ṣèǹjì láìpẹ́ tó ń ṣe ìtòhùn. Ọládélé ò ronú wípé òun àtàwọn ẹgbẹ́ ẹ̀ àti káyà wọn ò ronú pé constitution ká lọ̀rọ̀ wa kù, ìṣọ̀kan àlàáfíà ìfẹ́ lè ọ̀rọ̀ wa kù. Ní ìsín Ọládélé àti bàbá ìsìkáyà tó wá pa bàbá wa rẹ́ nínú ìjọ yìí. Wọ́n pa àwọn bàbá wa rẹ́, wọ́n pa Babalọ́lá rẹ́, wọ́n bá ìjọba Babalọ́lá jà. Wọ́n ṣe power house sí Ìkejì Arákejì. Wọ́n fàwòrán Babalọ́lá sí power house yẹn, wọ́n fàwòrán Mary Slessor kan síbẹ̀ àtàngẹ́lì èṣù kan tí wọ́n ń sìn wọ́n fi bẹ̀. Tí o bá dẹ̀ wo gbogbo bíbọ̀dù Alọ́, Èsíkáyà, Násírù, Táíwò Òjó, gbogbo wa tẹ́ bá wo bíbọ̀dù wa àwòrán wa la gbé síbẹ̀. Ìkejì Arákejì Babalọ́lá lọ ló pè síbẹ̀, kí ló ṣe àwòrán ti Babalọ́lá tí Èsíkáyà parẹ́ ń bẹ̀. Wọ́n fẹ́ gbogbo lẹ́gẹ̀sì tí àwọn baba ńlá wa fi lélẹ̀ wọ́n pa gbogbo rẹ̀. Number 3, títí di àárọ̀ yìí Deeper Life ọ̀dọ́ àwọn ọmọ wa ló bá bẹ̀rẹ̀. MFM wọ́n dúró lórí májẹ̀mú, Deeper Life dúró lórí májẹ̀mú, Government dúró lórí májẹ̀mú, The Apostolic dúró lórí májẹ̀mú. CAC tó wá jẹ́ ìjọ àkọ́kọ́ tó jẹ́ pé obìnrin wa kì í wọ ṣòkòtò, obìnrin wa kì í wọ earring, obìnrin wa kì í sórí sílẹ̀ ń ṣọ̀ọ̀ṣì. Ní ìsìn báyìí ìjọba ìskáyà, ìjọba àwa ìgbàlódé àti ẹ̀sọ́ Ọládélé àwa fi àyè gbogbo ẹ̀ lẹ̀ torí pé à ń wá mẹ́mbà àwa ọmọ ìjọba ọ̀run. Ẹgbọ́ ẹ̀yin àyànfẹ́ ìtafẹ́ pamídìrè ìtí Jẹ́gẹ́dẹ́ torí ẹ̀ sọ pé mo bú CAC nìyẹn. Tí àwa torí ayé ká sọ̀run nù ni. Ẹ wá wò ní ìsìn bàbá ìskáyà lọ sí London, ẹni tó ń kọrin lẹ́yìn ẹ̀ wo bó ṣe sí orílẹ̀ tó wọ ṣòkòtò. Ní first Sunday December ẹnìkan béèrè lọ́wọ́ dádì Táíwò Òjó ní ìsọpẹ́ ṣòkòtò wíwà bí wíwẹ̀rì ìdúró pé ẹ̀ṣẹ̀ o àbí má lọ́run bọ̀tì májẹ̀mú títọ́ ti wá dúró lélẹ́yìn. Tí MFM bá lè kíìpù májẹ̀mú tẹ́wọ́n, tí Deeper Life kíìpù ẹ̀, tí The Apostolic kíìpù ẹ̀, why CAC the foundation, the first Pentecostal of the church? Kí ni ìṣòro wa torí pé owó? Ẹnìkan béèrè question ní Sunday school lọ́wọ́ Táíwò Òjó. Ó ní téèyàn bá wà nínú ẹgbẹ́ bó ló ṣe máa mà ní first Sunday. Tí ẹ bá rí tó kó sétí Tiwa Savage gbọ́dọ̀ kó sétí. Tí ẹ bá rí ètè ẹ̀ ní tó kó sétí tó sórí lẹ̀. Bàbá wa Táíwò Òjó dẹ̀ ń da lóhùn. Ó dẹ̀ wà níwájú church torí owó. Ní ìgànwó bí Olúwa bá fún wọn lórọ̀ fẹ́ ẹ jẹ́ ká dá ìjọ yìí padà sí oore ọ̀fẹ́ tó àwọn bàbá wa fi bẹ̀rẹ̀. Bíbélì sọ pé má ṣe pààlà ìgbani rẹ̀. Lọ́yọ̀ ẹ wo àwọn oníṣòkòtò káàkiri ní ìní ẹ̀ṣẹ̀ bọ̀ kí ni májẹ̀mú CAC gángan fi bẹ̀rẹ̀. Ẹ wá wo nísìn eléyìí tí mo sọ nípa ti bàbá Fúnṣọ́ Àkàndé bàbá àwọn bàbá yìí. À ń ṣe Hero Week, a lọ gbé òkú bàbá ẹ̀ sí Hero Week CAC ṣe náà òun ló dẹ̀ bẹ̀rẹ̀ Hero Week ìtí ẹ̀ mà nìyẹn. Òun ló bẹ̀rẹ̀ Hero Week ní kejì pẹ̀lú àwa ọ̀dọ́ àti Skyà. A ṣe Hero Week wọ́n ṣe tiẹ̀ lọ́hùn. Ó ṣe tiẹ̀ lọ́hùn. Níyẹn a tún ṣe bàbá Skyà ṣe tiẹ̀ ní kejì, bàbá wa Fúnṣọ́ Àkàndé ṣe tiẹ̀, Táíwò Òjó ṣe tiẹ̀ the same week. Gbogbo wa la mọ̀ ẹ́ pé àbíyé convention gbogbo CAC lónìí tó bá jẹ́ pé a ní ìṣọ̀kan unity la máa fi pè èso. Kò yẹ kí Skyà ṣẹ̀ṣẹ̀ tó gbé program abẹ́ni kankan tó gbé program
bọ̀tò olúkúlùkù ṣe tiẹ̀ tá a bá wo alọ́ díẹ̀ a lọ wo ìsíkáyà díẹ̀ tá a bá wo ìsíkáyà díẹ̀ a lọ wo Táíwò Òjó díẹ̀ lórí mídíà gbogbo ẹ̀ orúkọ ṣe this is a mess up. ẹ jẹ́ unite. ìsíkáyà wà láfíà fún church owó ló ń pa fún wa. ní ìsín mo fẹ́ jẹ́ kí a lọ wo nǹkan kan a lọ kó gbọ́ tí mò ń sọ yìí kí a lọ gbọ́ ní ògo a lọ lè tù mí lọ́jọ́ orí jọ ní ògo àti àánú ṣùgbọ́n lọ́jọ́ orí mo gbà lábúrò mo ṣáájú rẹ̀ dáyé nínú iṣẹ́ Olúwa náà mo jù ú ṣùgbọ́n ní ògo àti àánú bàbá ló jẹ́ sí mi mo dẹ̀ ń bu ọlá yẹn fún alọ́ tí gbogbo wa fọlá rẹ̀ tọrọ alọ́ ṣe òkú bàbá ẹ̀ ó lọ ẹ̀ bá àmúyàwó ẹ̀ sí lóyìnbó alọ́ sí rédíò station ó lọ ẹ̀ bá àmúyàwó ẹ̀ sí lóyìnbó alọ́ sí káàmpù ó gbéyàwó ẹ̀ pamọ́ sí ní ìgbèkùn ó lò ràwọ̀ ìyàwó ẹ̀ alọ́ ó sí ṣọ́ọ̀ṣì ó gbéyàwó rẹ̀ pamọ́ ó gbé sí ní ìgbèkùn ó sọ ìyàwó rẹ̀ di ó dẹ̀ ń celebrate obìnrin mi alọ́ celebrate ìyàwó níyàwó ó celebrate ọkọlọ́kọ alọ́ celebrate ìyàwó ẹ̀ rí ohun tí bàbá Abíára ṣe alọ́ náà tún ṣe Abíára yẹn bá àmúyàwó ẹ̀ kó tó kú ọmọ ọ̀run àpáàdì tó fẹ́ kẹ́yìn ló ṣẹ̀ wá gbé sáyé ìsíkáyà yẹn bá àmúyàwó ẹ̀ títí kò bu ọlá fún ìgbà tó di general evangelist ní CAC ṣẹ̀ṣẹ̀ ajá kẹ̀síbẹ̀ náà kò tí ì mara alọ́ náà tó gbé tiẹ̀ dìde ó sòkú bàbá ẹ̀ ó ṣí ilé ó ṣí káàmpù ó ṣe gbogbo ó ṣí rédíò station ó ṣí gbogbo kẹrẹrẹ alọ́ torí pé òun ń lo ògo àtìràwọ̀ ìyàwó òun lò ọkùnrin olórí burúkú ní máa ń silent ìyàwó olórí burúkú ọkùnrin ni tí ìbá ṣe pé CAC jẹ́ ìjọ burúkú tí ìbá ṣe pé CAC jẹ́ ìjọ tí ò kì í ronú tí à ní congregation tí à ní olórí àwọn tó yẹ ká suspend ni bó ló ti máa kárí ayé tí gbogbo wa máa fọ láàrẹ tọrọ tí wàá máa ṣe àwọn nǹkan má ní gbàgbé títí láéláé tí wàá torí pé ìràwọ̀ ìyàwó rẹ lò tó máa lọ sálẹ̀ tẹ̀ torí àwọn tó fún wọn lágbára bóyá wọ́n fún ẹ lágbára I'm sorry to say wípé ìyàwó rẹ ò gbọdọ̀ jáde lọ́jọ́ ayọ̀ o àgbẹ̀dọ̀ rí ìyàwó rẹ kó celebrate ẹ̀ lọ́jọ́ ayọ̀ aláàmà take note Olúwa yóò wà pẹ̀lú yín o ẹ pe alọ́kẹ̀yìn tẹ́ ẹ súnmọ́ èyí tí mo sọ èyí tẹ́ ẹ bá dẹ̀ máa bú mi tẹ́ ẹ sọ sí mi mo fi tí ọjọ́ tí alọ́ náà bá ti tó bí àwọn ọmọbìnrin alọ́ náà tó fẹ́ ọkọ tó lówó tó lókìkí tí gbogbo ayé ń fọlá rẹ tọrọ bọ́tà àwọn ọmọkùnrin ọkọ tó bá fẹ́ àwọn ọmọ alọ́ bí ìta lọ ṣe fún ìyàwó ẹ̀ lọ́lọ́run máa lò láti ọjọ́ ayọ̀ gbogbo tí àwọn ọkọ wọn bá ní wọn ò ní ọmọ alọ́ ní sí ń bẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ support ẹ̀ ọjọ́ tẹ̀yìn náà bá ti tó bí ọmọbìnrin gbogbo ọmọbìnrin ọjọ́ ayọ̀ tí ọkọ ẹ̀ bá ní láyé wọn ò ní celebrate àwọn ọmọ yín obìnrin ẹ wo bó ṣe pa obìnrin yẹn sáyé ẹ wo prophet Dairo ẹ wo alọ́gbọ́n yẹ gbogbo wọn ní ó celebrate ìyàwó wọn alọ́ ṣe bẹ́ẹ̀ rí bóyá kẹ̀tórí àwọn tó ń promote ẹ̀ bóyá wọ́n ti sọ pé ọjọ́ tó bá ti promote ìyàwó tó bá ti celebrate ìyàwó pé wọ́n á padà lẹ́yìn bóyá kò dẹ̀ lọ gbàgbára níbì kan tá à ń sọ fún pé ọjọ́ tó bá ti lè gbé ìyàwó ẹ̀ tó bá ti celebrate ìyàwó ẹ̀ lọ́jọ́ ayọ̀ pé ó máa wálẹ̀ bóyá yẹn ló bà á lẹ́yìn tó bá dọ̀la nísìnyí yóò sọ pé personal kínní òun ni ipò tó personal life mi kò kan nìkan kan ó kàn mí bó ti ní kò ká ètò ṣe obìnrin yẹn lọ́lọ́run náà tó jẹ́ káwọn ọmọ rẹ̀ obìnrin ó là kọjá gbogbo àwọn tó sọ̀pọ̀tì wọn àdàbí tọ́lá àwọn bá sí ní CAC bó ṣe gbóbìnrin yẹn pamọ́ sí ní ìgbèkùn nítorí ní gbogbo ọjọ́ ìràwọ̀ rẹ̀ ọjọ́ ayọ̀ ẹ̀ tó celebrate ẹ̀ ọlọ́run náà tó ṣe gbogbo àwọn tó sọ̀pọ̀tì ẹ̀ ọmọ àwọn obìnrin náà tó lárí òkà bẹ́ẹ̀ kọjá bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù Kristi ẹ̀kọ́ lẹ̀ ó lè ṣe máa níyàwó tó máa celebrate ìyàwó níyàwó ẹ̀dẹ̀ ń kó family wa ọ̀dọ̀ ẹ wọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run a family without marriage and a home is a rubbish. mo dẹ̀ dúpẹ́ eléyìí mò ń sọ nípa bàbá Ìpẹ̀tù Ìjẹ̀ṣà Àfúyẹ́ ó gbọ́ tí mò ń sọ yìí mo gbọ́ wípé ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi ẹjọ́ rẹ kọ́ ìgbà tó dé Ìpẹ̀tù Ìjẹ̀ṣà àwọn bàbá ẹ̀dà Táyé kẹ́yìn ní Ìpẹ̀tù Ìjẹ̀ṣà tó kó orí burúkú wá láti Ìlàwẹ̀
gbogbo wọn ló ti fẹ́ lé ọ lọ tó o ṣèwé tó o kó gbogbo owó ìlú jẹ wọn kò kàn mí owó ló ń wá èmi ń wá ìjọba ọ̀run ní fáínálì alọ́ ń tẹ̀lé ẹyọ bí òpin ṣé gbogbo sí èsì ò mọ̀ pé ẹyẹ bí òpin òmíràn sí èsì ni ṣẹ́yẹ bí òpin wájú ọmọ ọlọ́run ayé burúkú ṣé sí èsì náà mọ̀ pé ẹyẹ bí òpin kan ayé kan ni ẹyẹ bí òpin ló dúró tẹ̀síkáyà tó gbedé ipò ẹyẹ bí òpin náà ló tó wà lẹ́yìn alọ́ ọjọ́ tẹ́ alọ́ ti ń bẹ́yẹ bí òpin ni mo ti mọ̀ pé wàhálà wà nínú iṣẹ́ ìránṣẹ́ ẹyẹ bí òpin òrìṣà burúkú tí sí èsì ń bẹ̀rù òrìṣà burúkú tí sí èsì ń bẹ̀rù ẹyẹ bí òpin èrò ọ̀run àpá ìdì kí lè fẹ́ ṣe fún mi mo ti sọ tèmi finally mo sọ eléyìí fún gbogbo ọmọ ṣèṣì kí gbogbo ọmọ ṣèṣì eléyìí pásítọ̀ wòlíì Jẹ́gẹ́dẹ́ àgbà àdúrà àánú ẹ ṣe ní bíbélì sọ pé jésùrònì ìwọ jẹ yóò tán ìwọ kìtàn ọ̀rá bù ọ́ tán ìwọ ń tapa ó sọ wòlíì Jẹ́gẹ́dẹ́ sọ wípé mò ń fi àfihàn mò ń ṣàsọtẹ́lẹ̀ fún Nàìjíríà mi ò béèrè agbára àánú wòlíì bàbá Jẹ́gẹ́dẹ́ ṣe mí èyí tó jẹ́ kí n dáhùn láti gbà tó ti ń bú mi tó ti ń sọ̀rọ̀ sí mi ní 2000 láti October sí September mò ń tẹ̀lé mò ń mọ́nítọ̀ ẹ̀ mò ń bá a lọ ní gbogbo program ní tó jẹ́ ń dá lóhùn èkínní mo rí i pé wòlíì Ọlọ́run ni ṣùgbọ́n odò ẹ̀mí ti gbẹ láyé ẹ̀ kò lẹ́mìí mọ́mọ́ tí ẹ bá rí gbogbo tó wá ń sọ lórí mídíà wòlíì Jẹ́gẹ́dẹ́ ń jáde sọ̀rọ̀ pé eléyìí tá a máa fi gbàdúrà tá a máa fi sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ká máa gbàdúrà tó wà ní bíbélì bẹ́ẹ̀ ní ọdún yìí Holy Ghost Congress bàbá Adébóyè ti sọ àsọtẹ́lẹ̀ ní Èsíkáyà ti máa sàsọtẹ́lẹ̀ lóru mi bàbá Jẹ́gẹ́dẹ́ ìgbà ti lọ lórí ẹ̀ tí ìbá torí pé gbogbo tó dẹ̀ torí ẹ̀ wá ń bú mi kó ní mo ń bú sí èsì yìí torí pé wọ́n gbé máìkì fún ìpàdé obìnrin rere for the first time torí pé wọ́n ó mínísà ní hero week tá a dálẹ̀ tó ń gángan mọ̀ nípa number 3 torí pé ó fẹ́ regional revivalist tá a fi bí àwọn ọlọ́gbọ́n yọba lọ́bẹ̀ àwọn ọ̀dọ́ tá a ní ìdí ẹ̀ Ọlọ́run á ràn yín lọ́wọ́ gbogbo èèyàn ọmọ Ọlọ́run ẹ bá mi pín mẹ́sẹ̀gì wòlíì Jẹ́gẹ́dẹ́ ẹ lọ yí padà torí àwọn tí ẹ ń sọ ẹ lọ yí padà mo bẹ̀ yín ni ìránṣẹ́ Ọlọ́run mo pè yín ẹ lọ yí padà Ọlọ́run á wà pẹ̀lú gbogbo èèyàn ọmọ Ọlọ́run. ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́wọ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.